Gani ló ní kí wọ́n má welcome Ìgbòho. Ẹ máa gbọ́ mo ti gbọ́ mo ti ń gbọ́ gbogbo ẹ ṣe rí Gani kan sojú ayé ni ṣe gbọ́ mà. Hello. À ń gbọ́ yín dádì. Wọ́n kan sojú ayé pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ yẹn ni and tẹ́ ẹ bá wo interview rẹ̀ nígbà tí ó sọ̀rọ̀ tó sọ pé ojú ọ̀run tẹ̀yẹ fò láì fapá kanra. Ẹ ló sọ statement kan. Pé ìgbà tá à ń dá OPC lẹ̀ àwọn ò gbàṣẹ lọ́wọ́ pírẹsidẹ́ǹtì àwọn ò gbàṣẹ lọ́wọ́ gómìnà kankan àwọn dálẹ̀ nǹkan tó ń dẹ̀ ti achieve within 27 to 40 years pé àwọn jẹ́ wá age of 40 náà wọn ò tí achieve ẹ̀ èdè ìlara ní èdè tó sọ yẹn ẹ fi yẹn ẹ rí i pé ìlara òkú nínú ọ̀rọ̀ Gani bí àbáyé tẹ bá rí táwọn ọmọ rẹ̀ ń sọ nǹkan kan ọ̀rọ̀ tá a bá fọ́ sínú fèrè òun ni fèrè ń sọ síta ṣé Gani lọ máa tọ̀ ń rìn wá ní àbíkò o. kò yé wa o òun náà ni o ta lọ máa tọ̀ ń rìn wá láàrin òun àti Ìgbòho. òun náà mo ń béèrè ṣé Gani lọ máa tọ̀ ń rìn wá ní àbíṣẹ́ sáà ṣé ẹ rí pé mo sọ kankan ibi tí wọ́n ń bá ọ̀rọ̀ wọn lọ ẹ rí pé àwọn èèyàn máa sọ kò ní wọn láàrin títì ẹ̀kọ́ lẹ̀ ẹtìkẹ́tẹ̀ ẹ̀kọ́ tí mo sọ yìí lẹ̀ àwọn èèyàn sì máa sọ kò bá wọn láàrin títì à ń dèkú ọ̀rọ̀ ẹ̀kọ́ tó wọ́n tó ń gbọ́ pẹ̀ sáwọ́. sẹ́rí gbogbo tí Gani sọ tó ń sọ pé èdè gbàkàwọ́ kan ojú ayé lásán ló ń ṣe Yorùbá bọ̀ sí ní ìgbà tí ọwọ́ bá ìjà jù mọ́ ló máa ń di ẹran kí là ń jẹ tí ì tán tí Gani ń sìn nìyẹn ẹgẹ́tẹ̀ Yorùbá bọ̀ ní tí ọwọ́ bá ìjà jù mọ́ ẹran kí là ń jẹ tí ì tán tí ẹni bí wọ́n bá jẹ náà títí tí sí ò ní tán ni ọwọ́ ẹni tó ń sọ bí ọ̀bá jà jù mọ́ ni tó náà tọ́wọ́ ẹ̀ náà bá kàn ní tí ń pín kò ní sọ bẹ́ẹ̀ ní tó ń ṣe Gani nù tó ti yé mà. So ráìtì wo ni ọmọ OPC ní láti máa wọnù èèó kábíyèsí wípé àlejò tán gbúdọ̀ gbà àlejò báyìí wọn ò gbúdọ̀ gbà ráìtì wo. ṣé ibi tá a bá ní pé ká wò wọ́n ní àyè gbẹ̀kúrò ọ̀dà ìkúrò ọ̀dọ̀. ó fẹ́ máa nípọn lára bí ìlà. ṣé ẹ gbọ́ mà. bẹ́ẹ̀ ni sà. àyè gbẹ̀kúrò ọ̀dọ̀. ó fẹ́ máa nípọn láyà bí ìrà. tó ló bá jẹ yóò tán. a máa wá bẹ́kúnbẹ́kún kiri. máa wá kú kiri bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn ọmọ Gani. sẹ́mu ẹ̀yẹ́bí ọ̀rọ̀ tí wọ́n ọ̀rọ̀ jàbútẹ́ ni kò ní túmọ̀ sí mi but bá a ṣe ń pariwo wọn yẹn òun ló ti dá fún wọn lè bá àmọ́ fáwọn ọ̀dà mọ̀ kẹ̀kẹ́. àwọn sọ nísìnyí pé ìrù ẹkùn àwọn ọmọ wọn rí o wọ́n fẹ́ dá divide and rule sílẹ̀ ni o the same ìrù ẹkùn tí àwọn kábíyèsí fọwọ́ sí tí olórí gbogbo àwọn ọba olórí gbogbo aládé torí bàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adé wọ́n ti endorse ìrù ẹkùn wọ́n dẹ̀ support ìrù ẹkùn with 1 million naira. ẹ máa gbọ́ mà Ọlọ́run ò ní jẹ́ wọ́n fọwọ́ sí ìrù ẹkùn àwọn ọmọ Gani Adams. láíláí. torí tí a bá fọwọ́ sí ó lè jẹ́ bá ní wọ́n dàrú. ẹ ti gẹ̀ẹ́sẹ̀ tẹ́rí ọ̀rọ̀ kan wà nínú Bíbélì tá a mọ̀ àdúrà kan wà nínú Bíbélì tá a mọ̀ gbà. èèyàn bíi Ákánì tó lóun fẹ́ bá wa rìnrìn àjò ẹ̀mí mímọ́ ọ̀yájà padà lẹ́yìn wa. àmín Jésù. Ákánì làwọn ọmọ Gani Adams. sọ ọlọ́dẹ ti dá wa padà lẹ́yìn CSI. ẹgẹ́ fi tó ń sọ. ó yé mi. ẹ rí i pé mo mú àwọn bí mo ṣe mú ti Yorùbá wọ̀ mo mú Bíbélì náà wọ̀ lẹ́kọ̀ọ̀kan ibi tó ti kò nóòtì mọ́ra wọn. sẹ́rí kọ̀dẹ̀ sí bá ṣe ṣe pòlò tí ò ní rùn pẹ́. bẹ́ẹ̀ ni sà. sẹ́rí ẹni tí ẹ bá ti fi omi lára bí kò yẹ ìwà lára náà ní ọmọ títí tí ó fi jáde láyé. lára wọn wọ́n sì níjà ìlara kì í tán bọ̀rọ̀. kì í tán bọ̀rọ̀ Yorùbá bọ̀ ẹgẹ́ tẹ̀ wọ́n lọ́tẹ̀ ní ìbòdì ojú ọ̀yà. torí ọ̀tẹ̀ yẹn bá pa ọ̀yà tó tóbi gan. a ní kítún ní kéde àti kítún ni. a ní ọgbọ́n ọmọ kékeré báyìí náà lọ pa. ẹ ti gẹ̀ẹ́sẹ̀ tó ẹ̀wù ọ̀rọ̀ àwọn wọn yẹn ìtọ́nà sẹ́rí CSI
àti Tinubu Ọlọ́run mọ̀ọ́mọ̀ yàn wọ́n ni. Ẹ jẹ́ kí n sọ fàtí fún yín, Ọlọ́run mọ̀ọ́mọ̀ yàn wọ́n ni. Omi ìṣòro tó ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ tí Ọlọ́run fẹ́ fún Yorùbá ní ìtura tiwọn, Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé àwọn méjèèjì pàdé ara ni. Ẹ ti gẹ́sì tí mo sọ. Bẹ́ẹ̀ni sir. Tí èèyàn ọba jẹ́ ìbàdàn lọ́tà èèyàn ní débi tó ń lọ. Bọ̀rọ̀. Ọmọ Adéyẹmọ sọ ó ní gbogbo àwọn tó ń gòun ní kẹ́sẹ́ àwọn náà tètè ń jẹ́ kí ìrìn àjò yẹn kó yá. Bẹ́ẹ̀ni. Àwọn tó ń gbógun tí òun tó ń gbógun ti iṣẹ́ ọwọ́ òun àwọn náà jẹ́ kó máa múra sí kó yẹ kó máa ṣiṣẹ́ yẹn lọ kó má stọ́ọ̀pù. Sísá ṣe rí téèyàn ọba lọ́tà ṣe rí tí ọba sí ogun èèyàn ò ní ní ìkógun. Tí ò bá sí ogun èèyàn ò ní ní ìkógun. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ogun bá wà lèèyàn mọ́ ní kókó mọ́. Ẹ̀ẹ́dígẹ́sì tí mo sọ òkè ni ó wà ní orí tí ọ̀lọ́ jagun tàbí ó sọ pé òun kó lójú ogun. Téèyàn bá lọ sójú ogun tó wíìnì lọ́hùn á kẹ́rù á kó ara àwọn tó tún wíìnì yẹn á tún kún ọ wálé. Tó já sí wípé bẹ ṣe ń bá wa sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìkan lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin náà ẹ̀ ń jọ́sìn Ìgbòho àti ìlú Ẹkùn. 100%. Ó ti tán. It's a finish. 100%. It's a finish. Ẹ ṣé torí ká lè gbé next call. Ẹ ṣeun. Hello caller. Bàmí ẹ káalẹ́ olórí TikTok. Ṣé dáadáa lẹ́wà? Mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀, wọ́n tún ti tọwọ́ bọ TikTok náà gbogbo nǹkan náà tọwọ́ bọ̀ omi ìmọ̀ kọ́ tára lẹ́mi ṣe lórí gbogbo kíní system mi, wọ́n ti da gbogbo everything mi rò. Wọ́n tọwọ́ bọ ilé ayé ara wọn ní. Ọkọ mi ni ọkọ mi ló tọwọ́ bọ gbogbo ẹ̀ tó da gbogbo system yẹn rú lálẹ́ àná. Òun ló da gbogbo every goddamn thing. Àwọn tó ń ṣe kíní ni mò ń sọ, àwọn tó ń flash lèmi sọ. Èmi yìí mi ò tẹ bọ́dà nípa wọn. Ibi tẹ́mi máa ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ibi tó máa nípọn díẹ̀ ni. Kò sẹ́ni tí ò gbọ́ ọ̀rọ̀ màmá Sunday Igboho kó tó kú láyé. Kò sẹ́ni tí ò gbọ́ ìdílé Sunday Igboho oríkì ẹ̀. Kò sẹ́ni tí ò morúkọ bàbá Sunday Igboho. Kò sẹ́ni tí ò morúkọ ìyàwó Sunday Igboho kìíní ìkejì. Ó di mélòó? Kò wá sí ẹni tí ò mọ̀ ìlú tí Sunday Igboho ti jáde. Ṣé gbọ́ ti Gani rí? Wẹ́ṣọ̀ mú bí gbogbo yín o. Ọ̀rọ̀ yẹn lágbára o. Iṣẹ́ gbọ́ ti Gani rí. So ẹgbẹ́ pèèyàn ló mọ̀ lè ibi tẹ́ máa ti mọ̀ pé ọmọ. Ẹjọ́ òótọ́ ni òótá ló morí kí Gani lóòótọ́. Mi ì gbọ́ rí o. Lóògùn ọ̀fẹ́ lèmi kàn máa ń gbọ́ lóògùn ọ̀fẹ́ o. Ẹ máa sọ̀rọ̀ ní òótọ́ ni. Bí kò máa yí orúkọ àwọn balógun ló ń lo ibà fún. Òun gbépa sórí ara ẹ̀ ó di mélòó? Ẹlẹ́ẹ̀kẹta pàtó máa dé Yẹmọ tó dọ́dọ̀ bàbá ẹ̀ lánàá ṣó gbàgà lọ. Ṣọ́ọ̀ fún ní àga tó ju àga lọ. Mo tún wá tọ́jú yẹn. Ṣé rí èyí tó sọ pé àwọn ò fẹ́ Gbòho lẹ́kọ̀ọ́? Ẹ béèrè ilé wọn, kẹ béèrè orúkọ bàbá ẹ̀. Ṣé Ìgbòho lọ sí ṣebí Bàrígà àbíbo náà lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Ṣé wọ́n rí mẹ́rin? Àní èyí tó ń polówó sẹ́ páwọn ò fẹ́ pé Gbòho lẹ́kọ̀ọ́. Níbẹ̀ jò lẹ́kì ẹ ẹ̀. béèrè orúkọ ẹ̀. Ok. Ẹ̀yin tí Islander gangan rèé, ẹ̀yin gan lẹ́lẹ́kọ̀ọ́, ẹ̀yin ọmọ Èkó gangan. So ẹ sọ fún pé àwa tí àwọn pè yìí o. Àwọn Islander. Ẹ sọ pé àbàyàlá yẹlẹ̀ bí wíyà. Tó já sí wípé ẹ̀ ń dúró dègbà tí Ìgbòho máa dọ́dọ̀ bàbá wa níbẹ̀ jù. Àwa Èkó gangan là ń sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ni o. Tóun bá fẹ́ jáde kó kọ́kọ́ sọ ìdílé tiẹ̀ kó dárúkọ bàbá ẹ̀ lẹ́kọ̀ọ́ kó sọ iṣẹ́ tí bàbá ẹ̀ ṣe fẹ́ kù tó fi ń jẹ́kù. Ẹ̀gbọ́n mi sísá mi ẹ̀ máa gbé tó bọ̀ orí wọn yí ni wọ́n ti forí gbágádà. Tó ń sọ̀rọ̀ yẹn wọn ò níran ní Bẹ̀jú Lẹ́kì. Then kò dẹ̀ sí wọ́n ní ọba lónílẹ̀ àti ẹ̀kún ẹ̀. Kò sí even though kí bàbá ẹ̀ lórúkọ ní Bẹ̀jú Lẹ́kì. Bàbá ẹ̀ gan ò ní ẹ̀tọ́ láti sọ ńkọ́ wọ́n ní àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n ní ọmọdé ò mọ kinní kan. Ọmọdé ò mọ ògùn ó ń pè lẹ́fọ̀ọ́. No, wọ́n ní kinní kan ò mọ àwòdì but màmá ẹ̀ ló mọ àṣà adìẹ ò mọ àwòdì ṣùgbọ́n yàrá ya adìẹ ló mọ àṣà. Òun tó ń sọ̀rọ̀ yẹn
akó arápá abitọ́ funfun lẹ́nu nírú wọn wọ́n jogún ẹ̀ lẹ́nu bàbá ọ̀gá wọn ní gẹ̀gẹ̀ ni jẹ́ ti understand. Kò sí bàbá ẹ̀ gan ò lè pàtàn kò lè sọ kò lè pàṣẹ kò lè fọwọ́ lálẹ̀ nǹkan pé ọba máa lápè ọba Ìbẹ̀jú-Lẹ́kì ọba òòṣà ni ọba ìbílẹ̀ ni ọba asian ni kì í ṣe ọba tọkàn kírètì àdúgbò Ìbẹ̀jú-Lẹ́kì kò nẹ́tọ̀ọ́ bàbá ẹ̀ gan ò lẹ́tọ̀ọ́ ẹ̀yin máa wòran ṣebí CSI ti wá sí Bariga Ṣómólú Bariga ẹ̀ wọ́n gbé wọn gẹ̀gẹ̀ ẹnìkan sọ̀rọ̀ kan nínú ọmọ Ìgbò kan sọ̀rọ̀ kan mo dẹ̀ wo ọmọ Ìgbò yẹn pé ṣé èèyàn lélẹ̀ ìṣá ẹ má ẹ̀ka dá wa padà sẹ́yìn bọ̀ kíkan sáré yíyan ọ̀nà ẹ má bínú. no wàhálà. ó ní àwọn bírọ́dà òun tọ́wọ́n náà ń ṣe gẹ́gẹ́ bí nǹkan tí Sunday ń ṣe ó ní wọn ò gbé ìgbésẹ̀ ó ní ọ̀tọ̀ ní ìwé kíkà ọ̀tọ̀ ní ọpọlọ ó ní tẹ́ bá ń sọ pé ẹni yóò kàwé báwo ló ṣe fẹ́ ṣe é tí wọ́n dẹ̀ kàwé ẹni tí ò kàwé yẹn ó dẹ̀ nọpọlọ jù ẹ lọ ó ní ẹ wo Sunday Igboho ìdíwé bó ṣe ń sọ ó máa ń parí pẹ̀lú ohun intonation wọn. bẹ́ẹ̀ni ó ní kò sí ó no respect gbogbo traditional ruler ó ní ẹ wo bó ṣe rí ó ní ẹ wo bó ṣe ń ṣe ó ń dọ̀bálẹ̀ everywhere ló. ó fi wá yan gan-an lárùn. ó náà dẹ̀ ń gbà tọwọ́ tẹsẹ̀ ó náà gómìnà náà á dọ̀bálẹ̀ bálẹ̀ ó ní gbogbo traditional ruler ó ní gbogbo àwọn elders and elders wọn ó máa dọ̀bálẹ̀ fún gbogbo wọn. àtọmọdé àtàgbà. ó náà wọn brọ́dà àtọwọn àwọn ò tiẹ̀ fi ti wọn ò fi tàgbà ṣe wọn ò fi kí olóhùn náà ló bá débẹ̀ yẹn ó ní bọ̀ tó náà ẹ̀dẹ̀ máa sọ ń kọ́ pé kò kàwé ó ní ṣé kò kọ́gbọ́n orí ni so mo kàn sáré yàbá ń bẹ̀ yẹn ni ṣe rí ọ̀wọ́ lọ́wọ́ bọ̀ onígẹ̀gẹ̀ wọ́n máa padà ní high blood pressure ní àfàìmọ̀ kò sí ọgbọ́n èyí tó ń lo Caro White tó ń sọ̀rọ̀ nǹkan pé ó ń fẹnu ó ń ṣe gbá ó ń ṣàwó ń pé CSI kò lọ́rọ̀ kankan lẹ́nu ṣé wọ́n ti fojú ara wọn rí lánàá. no wọ́n ti fojú ara wọn rí ọ̀gá wọn onígẹ̀gẹ̀ náà wọ́n ti fojú ara wọn. ẹni tí gbọ́ nǹkan tó tí ọ̀rọ̀ Yorùbá sọ ni Ọlọ́run náà tún sọ ó ní ẹni tóun bá gbà fún ó ní kò lálébù kankan lára. ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ tún tẹ̀síwájú bàbá mi wọ́n ní Ọlọ́run kọ onígbéraga ó sáfùtọ́ yányán ẹ̀mí mímọ́ Bíbélì fi yá ẹ wá wípé kí a rẹ ara wa sílẹ̀ pátápátá nígbà tá a bá rẹ ọkàn àti ara wa sílẹ̀ ìgbà yẹn wọn Ọlọ́run á gbé wa ga ju bí tí a ò expect òun ní nǹkan tí mò ń rí pẹ̀lú Ìgbòho yìí. bẹ́ẹ̀ni ẹ máa sọ wọn. ẹ wo nǹkan tí brọ́dà mi sọ lẹ́ẹ̀kan máa ń mẹ́nu lé ọ̀rọ̀ yẹn wípé kí ni ìtumọ̀ ibà you are just ó kàn ajáke orúkọ ó kàn associate orúkọ mọ́ra ẹ̀ kò sí ajagunta kankan tó ń jẹ́ ibà you are just use that one to polish your name then gbogbo compete pẹ̀lú olórí aládé tó wọṣọ funfun ǹjẹ́ wọ́n rí jagunjagun kan tó ń wọṣọ funfun tó ń gbọ̀pá ni kò sí náà even though Sunday Igboho CSI gangan fúnra ara wọn ẹ wọṣọ tí màá yẹn ń wọ̀ very fitted aṣọ ló máa ń wọ̀ bó wọ native ó máa wà fitted ni kì í ṣe pé kó kàn gbé kùn síwájú bí gbàtájà jẹ òkú tó jòkó ẹran wàá sọ pé ìjà wo ló fẹ́ jà ìgbà tó gba kínní ìṣòwò ni gbogbo àwọn tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò sórí wọn tó fọwọ́ rọrí kù ni. ìwọ wá gbà wá jókòó sílé o sọ ń gbọ́ pé wọ́n fẹ́ pa ẹ́ ṣé wò wọ́n kó tó gbà ní. tó jẹ́ sí wípé gbogbo àwọn tó bá ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ń kú ikú ìgbẹ̀yìn wọn ò kì í da wọ́n ń kú pé. ikú ajá náà ń kú náà ikú ajá náà máa ń kú. Ààrẹ fẹ́ fi ìgbésí ayé tuntun lọ́lẹ̀ nìyẹn o. kò jọ ìṣẹ̀dálẹ̀ ni kò jọ
ó lérò pé òun lè fò kó lè fọ́ọ̀rọ̀ rí kù náà gbogbo jagun gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò fọ́ọ̀rọ̀ rí kù wọ́n ń kú jàlàjàlà. nítorí ẹ̀ ní bá ṣe ń yẹrí fún many things ìbádẹ́ ti pariwo wá síta ó láǹtí òun kábíyà máa wá gbọ́ bàbá ẹ wá gbédè tó sọ o ó ní gbogbo wa kan tí àwọn àǹtí òun pé kó ń lọ jagun ogun èwo náà àti ẹ̀ tí jagun a ní kẹ́ defend ilẹ̀ Yorùbá ni ok ọ̀nà tí wọ́n ó ní ṣùgbọ́n àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lágbára ó ní wọn pé òun pé kóun kọ́ pé òun sáàárín ipe kí wọ́n wá dá agbára jọ fún òun tóun máa fi lọ sójú ogun yẹn ṣùgbọ́n ibi tí èrò olóhùn ti wá bà mí ni wípé Ìgbòho wá béèrè wípé kán dá agbára jọ bàbá Ọọ̀ni ló wá sọ lánàá wípé àsìkò ti tó láti dágbára jọ fún Ìgbòho mi ìmọ̀ bóyá àárín yẹn yé yín sà. Yeye ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. kí ni mo ṣe fi mí lẹ̀ wọ́n perí mi ni wọ́n perí mi burúkú fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ gbogbo nǹkan tẹ́ bá sọ àbí tẹ́ ń ṣe níbi lórí ti tèmi lọ́wọ́lọ́wọ́ ó jẹ́ tìpín yín mi ì bá yín pín náà mi ì bá yín pín ẹ má sọ̀rọ̀ yín. ṣe rí nǹkan tèmi kàn tíra láti sọ ní kan pé ó ní láti máa sọ kí ló ń pè lẹ́tà ara ìgbéraga ìgbéraṣánlẹ̀ ìparun tó gbé wọ nìyẹn ó mọ̀ pé tóun bá lọ sọ́dọ̀ wọn ọba báwo ló ṣe fẹ́ kí wọn kò fẹ́ dọ̀bálẹ̀ kó kí wọn. ó máa ń dúró kí wọn ní gbogbo ọba. ó máa ń dúró kí wọn ní torí ẹ̀ ló ṣe kọ lẹ́tà ìwọ tó fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn tó ló fẹ́ kọ lẹ́tà wọ́n ní face me and face you is better than 100 letter. wọ́n ò fẹ́ lọ. kó book appointment. kò fẹ́ jẹ́ káwọn èèyàn ráríṣà òun gbọ́ pé òun ń dọ̀bálẹ̀ kò dẹ̀ fẹ́ dọ̀bálẹ̀ torí ìgbéraga ó wá lòun kọ lẹ́tà ṣé lẹ́tà ló yẹ kó kọ CSI tó ń lọ ṣé CSI ń kọ lẹ́tà fún wọn. ṣé mọ̀ wípé òun ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ yẹn ṣé mọ̀ wípé gbàrà tó dé ìjòyè yẹn ó ní bàbá Láàfin sọ fún àwọn wípé ó lójú ọba táwọn gbúdọ̀ dọ̀bálẹ̀ fún ṣe kábíyèsí wọn tó já sí wípé ipò òun àti àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá of the same ni mọ́ ẹ sọ nígbà yẹn o. ẹ jẹ́ pé kò jọ oyè tó jẹ́. until this very moment mi tí ìrí kábíyèsí náà nílẹ̀ Yorùbá tí mo rí tán ní ṣe even ìgbà tó ń ṣe birthday gan tí Baba Láàfin was the A-list ọba was the only A-list ọba tó wà bẹ́ẹ̀ ìgbà tí wọ́n fẹ́ lọ pàdé Baba Láàfin àti olórí Àbíwùnmí lọ́nà ṣé bílíìfù wípé níṣe ni ibà tún ìyá rẹ̀ ṣe ló tún náwó sí Aláàfin ẹ lè padà lọ wo fídíò yẹn bọ̀ Aláàfin ò wá handshake ọwọ́ yẹn ẹ máa sọ̀rọ̀ yẹn. láti ní lọ ẹ tiẹ̀ má láti ní lọ mi ì paláṣẹ fún yín ẹ tiẹ̀ má jẹ́ kí bá máa yọ nínú ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ kò sí ba nínú nǹkan tó fún kí ni ìtumọ̀ ibà kí ló ń jẹ́ bá kì í ṣe bá Gani Adams is Gani Adams. ó da ààrẹ. ìlú òyìnbó la wà náà ṣé òyìnbó ń lo mr ni kí ló ń jẹ́ ibà. ó dà ẹ ó dọ̀ bàbá ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lì ó ti ń pè látara ẹ kálẹ̀ ó kálà. ẹ kálẹ̀ o. ẹ kálẹ̀ sà ètò nìyẹn. Ọlọ́run á máa fún yín ṣe o. àmì sà. gbogbo ẹnikẹ́ni tó bá borí níbi ó máa borí ara ẹ̀. àmì. ipa yóò ní ká yín o. àmì etí mi méjèèjì dẹ̀ blọọkì lẹ́ẹ̀kan náà. gbogbo ẹni tó bá náwó ìdí fún ìdí ajé bá wọn bíbélì jẹ́ kó yé wa ó ní ẹnikẹ́ni tó bá bá wa jà ló ń fàájà ẹnikẹ́ni tó bá gbógun sí wa lòun ò gbógun sí ó ní ẹnikẹ́ni tó bá bá wa rẹ́rìn lòun ò rẹ́rìn sí ẹni tó bá yọ́nú sí wa lòun ò yọ́nú sí gbogbo àwọn tó bá yọ́nú sí wọn wá yọ́nú sí wọn àwọn tó bá dìde ogun sí ogun àtẹ̀yìnwá ni ó já àwọn ìdílé wọn ó wí ní tolúwa wípé bẹ́ẹ̀ náà ṣe dúró ti bàbá CSI bẹ́ẹ̀ mẹyẹ tó gbó wọn bẹ́ẹ̀ tẹ̀ rí wọn rí wọn tẹ̀ gbà fún wọn ọ̀rọ̀ á dúró kẹ̀yìn náà. àmì Jésù. mo wá tó wá lo oríire tó wọlé sí bàbá lọ́lẹ̀ wo ó jẹ́ breakthrough ẹni tó bá wà nínú ẹ̀mí á mọ̀ ìpè bàbá kò gbọ́ tó láti máa fi ṣe point of contact sí Ọlọ́run. Ọlọ́run dá mi lóhùn nígbà tí mi fọ́kẹ́ sí. Ẹni tó bá ṣubú tó bá dìde kó mọ̀ ìpọ́nlọ́run wà ní ìhà ẹ̀. Ẹni láyé bá lè tí ò ṣubú kó mọ̀ ìpọ́nlọ́run wà. Irú ẹ̀ ni bàbá tó ń dìbò ní.
àìmọye èèyàn tí ayé sì báyìí jẹ́ gbàgbẹ́ náà. So mo fẹ́ dá sí tò lórí ọ̀rọ̀ tẹ̀ ń sọ. ẹ bá wa dá sí i. Bàbá ọ̀ ní ipa yóò ní káyà àtúnyẹ̀wò àti gbàdúrà kan lórí olóòlọ́rùn ọ̀rọ̀ ní àdúrà ó ti wù pé ipa yóò ní gbẹ̀yìn náà. Ìṣẹ́ ṣe yìí ẹ̀yà gbogbo Yorùbá lẹ́nu ẹ̀dẹ̀jẹ̀ kó yé wa pé tó kọ orí ní ẹ̀ kì í ṣe tì. Aṣáájú ní ẹ̀ kì í ṣe rẹ̀. Lóòótọ́ ẹ jẹ́ ká fún un pé lóòótọ́ bàbá lè jẹ́ sẹ́nà lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá àṣẹ kábíyèsí fún orí adé. Kábíyèsí o. Àwọn ọmọ tó ń tẹ̀lé kó jáde lára ọmọ àìyàn wa yẹn. Ìfẹ́ ṣe fún wa ó yà wá lẹ́nu lánàá. Àwa náà dẹ̀ wá rí pé ilẹ̀ Yorùbá ó ti dúró. Lẹ́yìn gbọ̀ngàn ẹ jẹ́ kó yé wa pé ilẹ̀ Yorùbá ò níbi tó ń lọ àti dúró náà. Gbogbo nǹkan tẹ́ so mọ́ bàbá Sunday Igboho lánàá tó jẹ́ ká mọ̀ pé àwa tá à ń pariwo lásán. Àwa tá a wà ní kọ̀kọ̀ tá à ń gbàdúrà àdúrà wa ń gbà lórí ilẹ̀ Yorùbá. Ìgbà tí kò tẹ́ bá wà ní ìlú náà. Ìgbà wa tá à ń ṣe wàhálà tó bá wà tá à ń gbàdúrà ní kọ̀kọ̀ kí tó ń gbàdúrà ní gbangba. A ò ní fẹ́ni kankan sí àwa tí. Àmín. Ẹ̀jẹ̀ wa ń rìn ní gbogbo ilẹ̀ Yorùbá. Lágbára Ọlọ́run á máa fi nira. Now, ó tó bàbá Dr. Gani. Bíbélì jẹ́ kó yé wọn pé Ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ kó sì kó ronúpìwàdà. Bẹ́ẹ̀ ni ìrònúpìwàdà ọkàn wa. Wọ́n sì ní àǹfààní. Torí Bíbélì jẹ́ kó yé wọn pé ẹni tó bá ń fanijẹ́ tó bá dẹ́kun àti fanijẹ́ láǹfààní dẹ́kanlẹ̀. Irú ẹnìkan tó ṣẹlẹ̀ sí yìí. Ìlàárọ̀ yìí ẹ sì ní àǹfààní yìí wá second chance. Change your mindset sí ẹni yìí. Ẹni tọ́lọ́run bá dúró sí ẹ̀yin kí n gbógun tì í. Bàbá Sunday Igboho tẹ̀wò yẹn kì í ṣe ọyẹ wa ọgbẹ́ ló ń ṣe gbogbo ọdún ṣe. Ẹni pé gbogbo orin tó ń wọlé tọ̀wọ̀ ń ya ọdún náà lẹ́nu. Ó yà á lẹ́nu o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ bàbá Ọọ̀ni lánàá. Báyìí bára òjì ìdè òkú tí mo ṣe ó ṣèké sínú òkú pupa ni o. And I said it never rántí ní last call tí mo call. Mo ní gbogbo àwọn tẹ̀lé ń wò yìí next year ní ìgbẹ̀yìn wọn gbogbo àwọn tó ń ṣe pé kò Sunday Igboho ẹ bá rántí ẹ lọ́wọ́ fídíò yín padà. I mention it next year starting from January Ọlọ́run máa bẹ̀ wọ́n wò. Gbogbo ẹni tẹ bá wà nínú platform tẹ̀ ń gbọ́ nǹkan tá à ń sọ yìí ẹ change ìwọ tó ń pariwo kọ́ máa wá sí bẹ́ẹ̀jì kọ́ máa wá sí kínní go and change tí ọba ń tẹ̀lé ẹ tó jẹ́ wrong person ìyẹn máa ń fà ìjà mú bàbí. Àti wípé ìgbà ló nígbà ń lò èwo lágídí. Tó bá fẹ́ ṣe lè láyé ẹ turn back ẹni tó ń tẹ̀lé yẹn is the wrong person. Orí ẹni tó bá ní ẹ̀bí ìjẹnilẹ́sẹ̀ ni wọ́n máa ń ṣègbè ní lọ́wọ́ pain and labour tí ó ṣẹlẹ̀ sí wọn. Nǹkan tẹ̀lé ní ìwò pọ̀ tó lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ wàá rí nínú àwọn ìwé mímọ́ méjèèjì. So nílé ayé náà kẹ̀dẹ̀rẹ́ Gani gbogbo àwọn ẹgbẹ́ nígbà tí Aláàfin máa ń lo ìbá tó ń parí ìbá tó ń kọ́ lórúkọ ẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò kí lórúkọ ẹ̀ kán tó wọ ìlú níbi tó máa ń wà tí wọ́n nǹkan tó ń wá nínú Lagos State tó ń náà jùkú síbẹ̀. Wọ́n dúró níbi táwọn tó wà ní dúró sí tó ní wọ́n máa bẹ jagun wàá jagun náà ní o. Ogun tó fẹ́ já ẹ̀ wàá jà ó jẹ́ ń báwọn èèyàn foríforí òun bọ́ pàkìrì mo máa ń sọ ìjọ gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń gbógun ti Ọọ̀ni ẹ máa ní problem ni. Lọ́wọ́ ọjọ́ tó ti ń lo ọ̀pá yẹn tó bá mọ́jọ́ tó bẹ̀rẹ̀ sí ìlú wá ti rí pé ìjọ yẹn gan ṣe ti ń débẹ̀. Go and change. Torí ìgbà tí ó joyè Ààrẹ Ọ̀nà Kakanfò mi ò rò wípé bóyá bàbá Aláàfin gbé ọ̀pá lé wọn lọ́wọ́ o. Nínú pàkìrì bá máa wọ aṣọ rẹ́ẹ̀kì wọ́n ń wọ̀ gbogbo kàtíkórì lọ́yọ̀ọ́. Ó tó dẹ̀ ní o Ṣàngó Olúkòso ọkọ ya aṣọ rẹ́ẹ̀dì ló yẹ kí ààrẹ máa wọ̀ lóòótọ́ o. Torí bàbá wa Aláàfin gan máa ń wọ rẹ́ẹ̀dì. Second chance ẹ̀yìn bàtà náà yẹ ló yẹ kó fi ọwọ́ ara ẹ̀ bọ́ kọ̀bí tó bá tó 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 ṣe final something tó fẹ́ ṣe yẹn. I'm telling you àtàwọn ọmọ ẹ̀gbọ́n ẹni pọ̀ tí tó bá gbógun
after ìlànà tá a rí gbogbo ayé rí parun ló ń wá ẹ máa tó lọ ọlọ́run á máa fún yín ṣe. ẹ ṣé bàbá mi, God bless you. Ẹ kálẹ́ o ẹ̀yin tèmi lórí TikTok tẹ́ ṣe darapọ̀, ṣe fẹ́ bá wa dá sétò ká tó tẹ̀síwájú. Ẹ sì máa bẹ́ tó bọ̀ èyí dára ẹ kálẹ́ sà ẹ ṣé. Lórí gbogbo bá ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ̀yin èèyàn ni tó bá ní tí Ọlọ́run bá wà lẹ́yìn èèyàn kò sí nǹkan tí ènìyàn fẹ́ ṣe. Ẹni tí Ọlọ́run bá ń fẹ́ òun lọmọ ènìyàn fẹ́, òun lọ̀rọ̀ ṣe Sunday Adéyẹmọ Ìgbòho. Mo dẹ̀ fẹ́ kí gbogbo wa kí a ti ara ìrìn àjò ṣe Sunday Adéyẹmọ Ìgbòho a máa rí ẹ̀kọ́ tó pọ̀ ńbẹ̀, a máa rí kọ́ àwọn ẹ̀kọ́ tó yè kooro tí a lè fi kún ìrìn àjò ayé wa. Kọ́ ẹ̀kọ́ ńbẹ̀ o, ẹ̀kọ́ wà ńbẹ̀ o. Má kàn jẹ́ wípé gbogbo nǹkan tá à ń wò yìí wípé ó kàn ń gbọ́ lásán ni. Má gbọ́ lásán. Jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ààrẹ sọ ní. You see? Ààrẹ ní at the age of 25 years làwọn ti lórúkọ tí ọmọ 40 years gan ò tiẹ̀ ní, tí ẹlòmíì gan wọ 90 tó fi jáde láyé kò ní. Ká lè máa wo bí Ọlọ́run ṣe ń kẹ́ ààrẹ Ganiyu Ige Adams láti 25 years ni wọ́n ti ń gbé wọn sí àwọn ipò kàǹkàkàkà tó jọjọ́ orí wọn lọ táwọn tó lè bí wọn lọ́mọ tó yẹ kó wà ń bẹ̀, kí ẹ lè mọ̀ wípé Ọlọ́run gbà fún yín ní àsìkò yín. Ọlọ́run gbà fún yín. Ẹnìkan kì í jẹ́ kí ilẹ̀ fẹ́ o. Ẹ jẹ́ a máa gbọ́. Wọ́n ní ṣàṣàlẹ́ni tó ń joyè àárọ̀ kò tí ì sí Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ ní èjì táwọn jẹ. Èjì tí àwọn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ lánàá kò tí ì sí ẹni tó jẹ ní èjì táwọn jẹ tó já sí wípé is the first tó máa jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ní èjì yẹn. Ara oore náà sì tún ìlẹ̀. 47 years. Ẹjọ́ kí ni ìwọ àti èmi ta ti sọ láti ọjọ́ ẹ̀? Láti ìgbà tí ààrẹ ti gbógun ti Ìgbòho kí láriwo tá à ń sọ? Kí ni nǹkan tá à ń sọ? Ojú ọ̀run yìí tẹ́yẹ fò láì fapágúnra wọn. I need more security organization. I need wọn mọ́ nílẹ̀ Yorùbá ní ọ̀nà tó tí èkóoro tí ò ní dá wàhálà lẹ̀, because bí nǹkan ṣe ń lọ kò sẹ́ni tó mọ ibi tí ọ̀rọ̀ Nàìjíríà máa padà já sí. Kò sẹ́ni tó mọ ibi tí ọ̀rọ̀ yẹn máa hẹ́ndì sí. Bọ̀ kómìdèkómì kò wá ní jẹ́ pé ìgbà tí ogun yẹn bá wá wọ ẹnu ọ̀nà wa láṣẹ̀ṣẹ̀ máa rán nẹ́tàskẹ́tà. Ẹ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n kóra wọn jọ. Ẹ jẹ́ káwọn sisters àwọn brothers wa tí Ọlọ́run tó ní ẹ̀mí warrior lára láti defend ilẹ̀ bàbá wọn. Kì í ṣe ìgbà tó gún bá dé láṣẹ̀ṣẹ̀ máa sáré. Ẹ jẹ́ ká prepare sílẹ̀. Because ọ̀rọ̀ Nigeria, especially nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní next year presidential election, nobody knows. Nobody. Does that mean wípé tí another person bá tún dìde bíi ti ṣe Sunday Adéyẹmọ Ìgbòho tèmi mọ̀ yìí pé Ìgbòho ò lè ní problem pẹ̀lú any other person? Ṣé bí ààrẹ ṣe gbógun ti Ìgbòho yìí ló ṣe máa gbógun ti ẹni yẹn? Àìmọye àwọn brothers wa mí náà fẹ́ kóra wọn jọ bọ̀ bẹ́ ṣe ń ṣe pẹ̀lú Chief Ìgbòho nísìn ó ti ń dẹ́rù bà wọ́n torí ẹ̀mí wọn ò yí bíi ti Ìgbòho. Kò ṣe gbogbo èèyàn ló lẹ́mi wàhálà tẹ́ ń fi Ìgbòho dá lára yẹn, Ọlọ́run tí ẹ dá ni.
ààrẹ ẹ ti sọ nísìnyí wípé ẹ̀yin o ẹ bá Ìgbòho jà àti ìrú ẹkùn. Bàbá wa Onírìṣà wọ́n ti endorse ó ti cover gbogbo ọba. Bàbá wa Láàfin wọ́n ti wọ́n tún support pẹ̀lú owó. Gbogbo ọmọ Ìgbòho ó yẹ ọjọ́ tẹ́ bá ṣe Ìgbòho dé ẹ pé Ìgbòho ẹ ní láti fún ní nǹkan o, because the way and the rest of your state, the way tí Ìgbòho ṣe ń promote Ìgbòho àti the rest of your state kò ṣe kékeré o. Is your golden son o. Ẹjẹ́ amọ́tẹ̀ kúrò ká fi tẹ̀gọ̀ kúrò ká tún fi tẹ̀gọ̀ sí. Ó ń promote yín o. Ó lè má lè ṣe individual ẹnìkankan yín bóyin kọjọ́. Ó ń jẹ́ kí gbogbo àgbáyé mọ irú èèyàn tẹ́ jẹ́, ìṣẹ̀dá tẹ́ jẹ́, ẹni ire tẹ́ jẹ́. Ṣé bẹ́yìn Ìgbòho ẹ má flag ẹ fi mẹ́ta yìí náà lẹ́ ẹ fi èèyàn mẹ́ta péré sílẹ̀ fún mi. Ṣé bí inú Ìgbòho ló ti wá? Gbogbo ibikíbi tó bá lọ adẹ̀ ń gbọ́ Ìgbòho Sunday Ìgbòho kò sẹ́ni tó ń dárúkọ ìlú mi bẹ́yìn àbá ń dárúkọ ìlú tiẹ̀ bẹ́ẹ̀. Èèyàn mélòó ló ti kúrò nínú Ìgbòho town tó wá sábrọ̀d àbí tó wà Nàìjíríà tó jẹ́ politician àbí tó jẹ́ lọ́ba tó jẹ́ níjòyè tó promote orúkọ yẹn bí Ìgbòho ṣe ń promote yín? Mi ì tí ì rí. Ṣebí ọba pọ̀ ń bẹ̀, ìjòyè wà, àwọn àìmọye politicians ló wà ń bẹ̀. Èmi ò tí ì rí ọmọ kan tó jáde látọ̀dọ̀ yín àbí àwọn kan tó dìde bóyá wọ́n wà labroad tí wọ́n wá ń ṣe àwọn nǹkan kan tí wọ́n á di Ìgbòho sí orúkọ wọn, tí wọ́n promote gbogbo Ìgbòho tó ń gbé káàkiri àgbáyé, torí lórí Google báyìí gbogbo àgbáyé ti mọ̀ Ìgbòho. And Ìgbòho is located in Nigeria, in Ọ̀yọ́ state. Ẹ wo bó ti promote Ọ̀yọ́ káàkiri. Èmi dẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ kan tí kò yé bàbá wa Aláàfin Ọ̀wádé nígbà tó ṣẹ̀ṣẹ̀ dé ó ti ń yé bàbá. Mo wá fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi sọ fún gbogbo ẹ̀yin tẹ́yin bínú bóyá ẹ̀yin bínú sí bàbá wa Aláàfin àbí bó ṣe bá dẹ̀ bínú mọ́ ẹ má jà bínú. Ègbé ti regbé bàbá ti pe ọmọ rẹ̀, Aláàfin ti pe ọmọ wọn, ọmọ Adéyẹmọ, Olú ọmọ Adéyẹmọ Ìgbòho. Bàbá wa Láàfin àti Ìgbòho wọ́n sì wà dáadáa. Stephen tó support ìlú ẹkùn, kò sí jà, kò sí wàhálà, kò sí ìkùnsínú kankan, kò sí họ́wùhọ́wù kankan. Everything is very very okay now. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹni tẹ́ bá rí ẹ̀yin ọmọ Ọ̀yọ́, tẹ́ bá rí tí Ìgbòho bá ń sọ̀rọ̀ ní any palace, ẹ má times ẹ pé bí yá bàbá Láàfin ló sọ̀rọ̀ sí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jẹ́ kó gun omi. Ẹni ọ̀rọ̀ tó bá sọ wọn ò tàbùkù bàbá Láàfin, ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ wọn bó ṣe wù wọ́n, bí Ọlọ́run ṣe direct wọn. Ẹ má jà pò má gbogbo wọn lẹ́nu kó máa bẹ̀rù láti sọ̀rọ̀ àbí kó ṣe máa wá ọ̀rọ̀ káàkiri pé torí ti bá sọ eléyìí wọ́n á sọ pé lágbájá àbí tàmẹ̀dù. Ẹ má jà ṣe bẹ́ẹ̀. I am pleading, I am begging. Ẹ já gba ìfẹ́ láàyè, ìyẹn ní tọ̀dọ̀ Ìgbòho. Now torí àsìkò wa mo rí fídíò Wasilat. Èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ o. Mo jókòó mo listen sí fídíò yẹn títí like I don't understand. Ẹ jọ̀ọ́ ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ̀yin èèyàn mi mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín náà ti gbọ́ nípa ẹ ti gbọ́ fídíò yẹn. Bọ̀ fún àǹfààní bí ẹ tí ì gbọ́. Ẹ jọ̀ọ́ ṣé gbogbo nǹkan tí Wasilat sọ bí àwọn oníṣẹ̀ṣe ṣé bó ṣe rí nìyẹn? Fídíò àwọn ọmọ tẹ́kọ̀ sí mi ṣe mo wá kọ olólùsàrádà tó lé síbẹ̀ káwọn èèyàn má lè máa gba ọ̀nà bí màá wá padà. Ṣùgbọ́n o nǹkan kan wà tí mo fẹ́ kẹ́ lísì sí nínú ọ̀rọ̀ tó wà sí lásọ yìí. Ṣé rí ẹ̀yin tẹ́ bá súnmọ́ lédì yìí, ìyàwó ilé ni, ẹ lọ pe mọ́mì ẹ pe ọkọ ẹ bá wọn sọ̀rọ̀. Ṣé rí lédì yìí ó máa ti ọrùn ara ẹ̀ bọ inú báàbù wáyà bí àṣà Ìbàdàn. Pẹ̀lú ẹjọ́ òfò àtàdánù tó ń rò kiri, ó máa padà rojọ́ mọ́ra ẹ̀ lẹ́sẹ̀ tá padà múra ẹ̀ lájẹ̀ẹ́. Ìwọ ló ń rojọ́, àwa làwa ń gbọ́.
olóòyà fídíò Àmọ̀tẹ́kùn ó wá gbé sórí TikTok ó kọ olóòlù síbẹ̀. Ṣé ẹ̀yin náà ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀? Ìwọ fúnra lára ló rójú òde tó ń jẹ̀bi. Lẹ́yìn ìgbà tí wọ́n gbé jáde nínú rédíò, tí wọ́n gbé jáde nínú pépà, tí wọ́n gbé jáde ní everywhere in the whole world wípé ọjọ́ báyìí àtọjọ́ báyìí olóòlù máa jáde kí èèyàn kankan má jáde. Ìwọ wá jáde, wọ́n dẹ̀ tún sọ wípé wọn kì í ṣe fídíò eégún olóòlù. Ìbàdàn ló ń gbé o. Kí ló dé tó wá jẹ́ ọjọ́ yẹn gẹ́gẹ́gẹ́ àsìkò yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ni wọ́n wá lọ ya fídíò Àmọ̀tẹ́kùn? Ṣé Àmọ̀tẹ́kùn Elox ló ya ni àbí Àmọ̀tẹ́kùn èwo? Torí mi mọ Àmọ̀tẹ́kùn tó lóun yà. Ṣé àwọn èèyàn wọ aṣọ Àmọ̀tẹ́kùn ni ló yà wọ́n ni àbẹ̀wò? Ọ̀kẹ́ ó wá yá nìyẹn, kò ń ṣe olóòlù. Ṣùgbọ́n ìwọ torí pé o fẹ́ kí wọ́n àwọn èèyàn mọ̀ wípé wọ́n ní wọn kì í jẹgún, wọn kì í pagún, wọn kì í figún bọrí, kí ìwọ kó o lè fi hàn gbogbo àgbáyé wípé ìwọ ń tiẹ̀ o ti pagún o sì ti jẹgún, o dẹ̀ ti figún bọrí, o dẹ̀ sí nǹkan tó máa ṣe é, àbí ló ṣe lọ́kọ olóòlù sábẹ́ ẹ̀. Débi wípé ẹnu ara ẹ̀ náà ló fi sọ wípé àwọn èèyàn ń pè ẹ́ wípé kó o lọ yọ fídíò yẹn. Kí ni àwọn nǹkan tó wà lábẹ́ fídíò yẹn táwọn èèyàn rí tí àwọn èèyàn sọ wípé kó o lọ yọ? Mo ṣàkóso fídíò yẹn kó ṣe dáre àwọn èèyàn ní kí n ìrísí àwọn èèyàn lọ́sẹ̀ ní ti tọ̀ kí n ìrísí àwọn fídíò yẹn kò láì kí n ìrísí ìlú bí ẹsẹ̀. Mi ò pé wọ́n ti sun ṣáàṣì fídíò yẹn. Wọ́n ṣàràwọ̀ abámi lọ́jọ́ Sátọ̀dé ètò ọjọ́ Fáìdé ní ilé ọwọ́ ọ̀sán wọ́n ṣe lọ́wọ́ mi àwọn Sokoti. Ẹ jọ̀ọ́, ṣé bàbá Sokoti alágbẹ̀dẹ tíátíá ó ní wọ́n wá bá òun lọ́jọ́ Friday? Àwọn ibi tí èmi ti fẹ́ dá sí ọ̀rọ̀ yìí lélẹ̀ tí mo ṣe mú kinní yẹn pé ẹ̀yin oníṣẹ̀ṣe ṣe lóòótọ́ ni ẹ má já dojú kinní irú o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Does that mean torí information tèmi gbọ́ online nígbà tí wọ́n ju fídíò yẹn sí mi ni pé eégún olóòlù ó ti mú wúmà yẹn? Mo dẹ̀ rí fídíò yẹn tí wọ́n báàbù irun ẹ̀, àbí kò yé yín? Gbogbo wa la rí fídíò yẹn tó gbé kinní kan lọ́rùn. Ṣé ọjọ́ tó ya fídíò yẹn tó gbé sí TikTok ìjọ yẹn ni kinní yẹn ṣẹlẹ̀? Bọ́bọ́ yẹn ṣàlàyé sí ibẹ̀ ni pé ìjọ tó ya fídíò yẹn gan tó gbé síbẹ̀ kọ́kọ́ òṣòun ó ní wọ́n wá bá òun lé lọ́jọ́